adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyanu tó Olúwa ń ṣe lórí òkè Ìdágundúró. Ìpàgọ́ àdúrà ọlọ́jọ́ méje ó ti bẹ̀rẹ̀ látọjọ́ Monday. Inú mi dùn láti sọ fún wa pé ìránṣẹ́ Ọlọ́run tó Olúwa yóò lò bàbá wa wòlíì àti ọ̀jọ̀gbọ́n Titus Jẹ́gẹ́dẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà, àwọn lálákòóso àgọ́ àdúrà ti gbogbo ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Inú mi dùn láti sọ fún yín pé wọ́n ti wà ń bí. Ìsọjí yẹn ń tẹ̀síwájú láti òní lọ títí di ọjọ́ Sunday. Bàbá wa ìránṣẹ́ Ọlọ́run Jẹ́gẹ́dẹ́. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ó ń wò wá, ẹ kú oríire. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó fún wa ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wọn ní ti ìpàdé ti oṣù yìí, nítorí oṣooṣù ni wọ́n ń ṣe tóṣù yìí. Wọ́n ti sì fi ayọ̀ pè wá pé a tún gbọ́dọ̀ wà ńbẹ̀. Èyí náà lẹ tún fi rí wa ní àkókò yìí. Ìsọjí tí wọ́n ń sọ yìí ó jẹ́ àkórí ẹ̀ jẹ́ ilé mi. Ó sì jẹ́ ohun tó jẹ́ pé gbogbo ènìyàn, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ilé ó ṣe pàtàkì. Mo ní oríṣi ilé mẹ́ta ló wà. Ìkíní ilé gbígbé, ìkejì ilé iṣẹ́, ìkẹta ilé agbára. Èwo ló yẹ kó bàjẹ́ ńbẹ̀? Tí a bá sì gba àdúrà kò lè ṣeé ṣe. Nítorí náà àdúrà jẹ́ agbára kan láyé àti lọ́run. Àwo mímọ́ ni àwo àdúrà, kò ní kọ̀lọ̀kọ̀lọ̀ nínú, kò sí ohun tí a fi ń kún àdúrà. Ẹ̀dá tí àdúrà rẹ̀ bá gbà ó là ń pè lálàdúrà. Torí náà má sọ pé mo màdúrà gbà. Ẹni Ọlọ́run bá rán ó jẹ́ dídán ká wá síbẹ̀. Gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa kó wá dán Ọlọ́run wò. Ó ní ẹ fi èyí dán mi wò, bóyá èmi kì yóò ṣí fèrèsé. Torí náà ẹ jẹ́ a wá sí orí òkè yìí tí a pè ní Ìdágundúró títí di ọjọ́ Sunday. Nípàdé yìí a máa wáyé láti èní yìí lọ bá Wednesday aago 6 sí 9, lọ́la aago 6 sí 9, Friday aago 6 sí 9. Tó bá wá di ìṣọ́ru aago 11 sí 2 ni àdúrà yóò wà fún gbogbo ẹ̀yin tó ń bẹ nínú ìṣòro. A ó sọ fún ọ báwo ló sì yẹ kí ilé rẹ rí, yóò sì dára fún ọ. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa fún yíyọ̀ǹda àkókò yín. Ìránṣẹ́ Ọlọ́run tó Olúwa ń lò ní bí wọ́n ṣe ráàyè láti wá, Ọlọ́run ló rán ọ wá. Ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 6 ó ní Ọlọ́run sì rán ẹnìkan. Ẹni tọ́lọ́run rán sí wa lóṣù yìí ni bàbá wa Jẹ́gẹ́dẹ́. Ẹ wá kẹjẹ kájọ jàǹfààní bí wọ́n ṣe sọ. Òní ọjọ́ Wednesday lẹ́yìn tí a bá ṣe Ìdágundúró tán, gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run a ó pàdé ní aago 11 láti gba agbára. Ìpàdé ìṣòru fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan ṣoṣo láti aago 11 títí di aago 2. Tó bá di ọjọ́ Friday, ìpàdé lẹ́yìn tí a bá ṣe Ìdágundúró tán, a wá ṣe ìsọjí gbogbogbò. A pè ní òru ìtúsílẹ̀. Ó wà nínú ìdè àìrọ́mọbí ni, àìníwé ìgbélu ni, ó wà nínú ìdè àìsàn ni, ó wà nínú ìdè gbèsè ni. Ẹ má bọ̀ òru ìtúsílẹ̀ aago 11 sí aago 2 ní ọjọ́ Friday. Olúwa gbàdúrà wa. Jésù lolúwa.